Ẹ káàárọ̀ gbogbo ẹ̀yin ọmọ ìyá mi lóko lẹ́yìn òde tẹ́ bá tún gbọ́ mi. Orúkọ mi ni Prince Owólabí Aládéníkà. Mo kí gbogbo yín bá mi subscribe sórí YouTube channel mi OMA TV, Oma TV. Tó bá ti dórí YouTube tó search fún Oma TV, scroll down because oríṣiríṣi Oma TV ló wà ńbẹ̀. Wàá rí mi tí mo wọ pink, tí mo wọ bí orange and mo tún dé fìlà sí. Click, subscribe and like my video. Please, we need the more subscription. Lórí TikTok mi náà, Oma TV náà ló wà ńbẹ̀. Lórí Facebook mi, Prince Owólabí Aládéníkà ló wà ńbẹ̀. And lórí Instagram mi, Oma TV náà ni. Lórí X, Oma TV náà ni ó wà ńbẹ̀. Ẹ jọ̀ọ́, mo need more follower and I need more follower àti come and like video mi. Kí ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ní pápápá mi ni pé ìyẹn ni pé nípa ọ̀rọ̀ ẹ̀sìn. Kí là ń pè lẹ́sìn? Ẹ̀sìn jẹ́ ìmúnisìn. Ìmúnisìn tó jẹ́ wípé ìwọ máa rò pé Ọlọ́run ló ń sìn, àbí Elédùmarè ló ń sìn, láì mọ̀ wípé ẹni tó dá ẹ̀sìn kalẹ̀ òun ló ń sìn. Ẹni tó dá ẹ̀sìn kalẹ̀, torí nǹkan tí ẹni yẹn bá ti ń ṣe òun ni wọ́n gbọ́dọ̀ follow, òun ló máa ṣe. Tó ní tẹ́nìyàn bá sọ fún wọn pé bí mo ṣe wà yìí o, mo jí láàárọ̀ yìí o, Ọlọ́run sọ fún mi wípé wákàtí bíi 4 ẹ̀yin ọmọ ìjọ yìí o, ẹ gbọ́dọ̀ tọ̀ o, gbogbo yín máa sítọ̀ mọ́ra ni, ẹ nílé tọ̀ torí kíni nǹkan tí Ọlọ́run bá sọ ò lè máa tẹ̀lé. Ni mo ti fẹ́ràn ìran mi tó ń jẹ́ ilẹ̀ Yorùbá. Ní ẹ̀sìn kankan, kóra wa sí tẹ́rú fún kankan. Nǹkan tó bá wù ẹ́ ló lè ṣe nílẹ̀ Yorùbá. Nǹkan tó bá wù ẹ́, tán bá ń sin Ògún nílẹ̀ ó lè sìn, bọ́n ń sin Ọya ó lè sìn. Even ọmọ olóògùn ẹni tó ń sin Ògún tó ń sin Èṣù ó lè tẹ̀lé àwọn ọlọ́ya lọ kó bá wọn ṣeré lọ. Kì í ṣe dandan kó lọ bá wọn forí balẹ̀ ńbẹ̀. Òun ló jẹ́ kí ilẹ̀ Yorùbá sì máa tòrò lénìí. Torí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá, ìwà tá a gbé dání làwọn òyìnbó gbé dání. Ní ìlú òyìnbó, má fi ẹ̀sìn tiẹ̀, má fi disturb mi. Èmi náà ò ní fi tèmi disturb tiẹ̀. Bó ṣe ń ṣẹlẹ̀ nìyẹn, yàtọ̀ sí àwọn alákatakítí nísìn. Ẹ jẹ́ ká wá wò. Mo mọ̀ ní fídíò kan èèyàn mi. Fídíò yẹn mo rí ọmọ Hausa kan. Ọmọ Hausa yẹn wá ń sọ nínú fídíò yẹn wípé ẹ̀yin ilẹ̀ Hausa, ó ní kán fi tàwọn Yorùbá, ó ní kán fi wá ṣe àríkọ́gbọ́n. Ó ní kí àwọn ilẹ̀ Hausa kán fi àwa Yorùbá kán fi wá ṣe àríkọ́gbọ́n. Nítorí kíni? Ó ní nílẹ̀ Yorùbá, ó ní gbogbo wa jọ ń ṣe pọ̀ ni. Ó ní kò sí pé mùsùlùmí o, tẹ́nìkan máa wà fanatic tó máa jáde ó ní kò sí rẹ̀ nílẹ̀ Yorùbá. Ó ní ó jẹ́ ká progress. Ó ní gbogbo wọn ń rọ́ wá sílẹ̀ Yorùbá lénìí nítorí ọgbọ́n, ìmọ̀ àti òye tọ́lọ́run fún àwa Yorùbá ni. Yorùbá ní agbára gan, àfàwọn amukumẹ́kọ̀ọ́ kan tó fẹ́ wá da ilẹ̀ wa rú. Gbogbo ẹlòmíì, ṣọ́ọ̀ṣì ni mò ń lọ, mọ́ṣáláṣí ni mò ń lọ. Ǹjẹ́ o béèrè lọ́wọ́ ara ẹ pé ṣé Ọlọ́run ló lọ ń sìn ní ṣọ́ọ̀ṣì yẹn ni àbí pásítọ̀ ẹ? Ẹ jẹ́ kí n tún sọ àṣà. Mo máa ń sọ, gbogbo àwọn ṣọ́ọ̀ṣì tá à ń lọ lénìí, gbogbo bọ́n ṣe ń ṣe ìsìn tiwọn ló yàtọ̀ síra wọn. Ṣòye yín sìn, bọ́n ṣe ń sìn ìsìn wọn ló yàtọ̀ síra wọn. Pásítọ̀ ilé máa jáde lénìí, á ní báyìí lọ́lọ́run sọ fóun. Ìyẹn máa jáde lọ́la, á ní báyìí lọ́lọ́run sọ fóun. Wá béèrè lọ́wọ́ ara ẹ, ṣé Ọlọ́run kan ṣoṣo yìí náà ló ń sọ ti sẹ̀lẹ̀ fún, tó ń sọ ti tẹ́kẹ́rúbù fún, tó ń sọ ti kíní, tó tún wá sọ fún àwọn ìsìláàmù náà nǹkan kan báyìí. Ibi táwa ìdá tó yẹ ká ti rorí nìyẹn pé kò yẹ kó rí bẹ́ẹ̀. Ní gbogbo ìgbà tá a bá wà nílé ayé, Elédùmarè ó ti wà pẹ̀lú wa. Ìwọ ni kó mú rẹ, ìwọ ni kó mọ nǹkan tó ń ṣe. Mo máa ń sọ fáwọn èèyàn mi, wọ́n ní tá a bá ti jí láàárọ̀ kùtù, ká ṣe ìwúre f'Elédùmarè ọba tó dá wa, ká dẹ̀ tẹra mọ́ṣẹ́, gbogbo kan máa lọ létòlétò fún wa. Ṣùgbọ́n tó bá sì ń ronú pé èmi o, mo máa wá ṣe kinní kan, mo máa lọ jókòó, ibẹ̀ ló máa gbogbo wákàtí ayé ẹ, ibẹ̀ náà máa ṣe kíni, ibẹ̀ ló ti máa lọ. Ẹ jẹ́ kí n ṣe example kan. Mo béèrè lọ́wọ́ àwọn mùsùlùmí, mo ní ànábì tẹ́ ń tẹ̀lé, àwọn kan ní prophet ni. Kí là ń pè ní prophet? Àríníríta náà ń pè ní prophet. Ẹni tó jẹ́ pé ó lè sọ nǹkan tó máa ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú, á sọ nǹkan tó máa ṣẹlẹ̀ lénìí, á ti sọ àwọn nǹkan kan tó ti padà sẹ́yìn.
ẹni tán pè ní prophet nìyí. Ṣé òun là ànábì yín ni? Kò sẹ́ni tó lè dẹ́ mi lóhùn, torí pé ànábì ò sọ nǹkan kan tó máa ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú àbí nǹkan tó ṣẹlẹ̀ ń sìn. Kò ríran, ẹ̀mí ò balẹ̀, kò nígbàgbọ́ nínú ẹ̀mí bíbàlẹ̀ èèyàn. So a lè sọ fúnrú èèyàn yẹn pé aríran ni. Ṣé messenger ni? Well, tá a bá ní messenger, ìyẹn ẹni tí wọ́n ránṣẹ́. Ìyẹn náà kò ń ṣe nǹkan tó jẹ́ pé ó open sí gbogbo wa láti mọ̀. Torí gbogbo nǹkan tó ń sọ lẹ́yìn tí Wáráká ti kú, gbogbo nǹkan tó ń sọ kò sọ nǹkan kan mọ́. Tó bá dẹ̀ jẹ́ messenger ni, ẹ rí pé ànábì á ti ṣe nǹkan búburú kó tó di pé wáàyí sọ̀kalẹ̀ sí lórí. Nǹkan yẹn kì í jẹ́ pé ó máa sọ tó máa ṣẹlẹ̀ lọ́la, but nínú kó ti ṣe nǹkan, nínú kí ànábì kan accuse ẹ pé ànábì o jí nǹkan bíbá yìí o, ìgbà ni wáàyí máa ṣẹlẹ̀. Ànábì o fẹ́ yàwó ọmọ tó gbà tọ́ o, ibẹ̀ ni wáàyí máa ṣẹlẹ̀. Mo wá béèrè lọ́wọ́ mùsùlùmí, mo ní ṣé ànábì ṣe jagunjagun ni àbí olùránṣẹ́? Tá a bá wo gbogbo àwọn ìwà tí ànábì wù àti ìgbésí ayé tí ó ń gbé, gbogbo ara la máa fi ti pé jagunjagun lànábì. Jagunjagun lànábì. Ẹ lọ kọ gbogbo ìgbésí ayé ànábì pátápátá, ẹ rí wípé nǹkan tó fa ìjà ànábì pẹ̀lú àwọn Júù dé ní wípé àwọn Júù nígbà tán wà nílẹ̀ Mẹ́kà, tán wà ní gbogbo ibi tán wà lẹ́ni Mẹ̀dínà ni o. Níbi táwọn Júù ti ń jẹ́rìí pé Mẹ̀dínà gan kì í ṣe orúkọ Arab, mo ti sọ̀rọ̀ lé níjọ́ kan pé orúkọ tí àwọn Júù sọ bẹ̀ ni. Àwọn Júù ló gba gbogbo bẹ̀ táwọn ń ṣe òwò. Júù máa ń ṣe òwò káàkiri àgbáyé ni. Tó jẹ́ pé àwọn Arab yẹn pọ̀ ń gbà yẹn, kíní yẹn dẹ̀ ń bí ànábì inú. Kíní yẹn ń bí ànábì inú, ó ń bí inú. Torí ẹni tí ànábì kọ́kọ́ fẹ́ láyé, Kristẹni ni. Wáráká tó ń rìnà sí fún ànábì, Kristẹni ni. Tẹ́ bá dẹ̀ wo ẹ̀sìn mùsùlùmí láyéláyé, ó dàbí pé ẹ̀sìn yẹn wọ́n á mú kan bí. Mùsùlùmí kọ́ ló kọ́kọ́ forí balẹ̀ pé ká máa kírun. Tẹ́ bá dẹ̀ kọ ìtàn ànábì, ẹ rí pé ànábì ti lọ sí àwọn ìjọ kọ̀ọ̀kan nígbà tó wà ní kékeré, tó ti lọ bá wọn ṣe, ó ti wo ìṣesí wọn bẹ̀, ló wá pa gbogbo ẹ̀ pọ̀, ló wá fi tan ayé jẹ. Ǹjẹ́ ànábì dẹ́ṣẹ̀? Bẹ́ẹ̀ ni, ànábì dẹ́ṣẹ̀. Ẹ̀ṣẹ̀ wo lànábì dá? Ànábì dẹ́ṣẹ̀ àgbèrè. Even Kùránì ti sọ wípé ìwọ tó bá jẹ́ mùsùlùmí, níbikíbi tíṣẹ́ bá gbé ẹ lọ, tó bá níyàwó sínú ilé, wọ́n ní o lè lọ, tó bá débẹ̀, tó bá rí ọmọbìnrin tó wù ẹ́, o lè fi owó ẹ̀ kó jáde. Tó bá kó jáde, kó pe ọmọbìnrin yẹn, èló ló máa gbà? Oṣù méjì ni máa lò pẹ̀lú ẹ, oṣù mẹ́ta náà ní kíní yẹn mọ́. Gba owó ẹ̀, kó bá ọmọbìnrin yẹn lájọṣepọ̀, kó máa bá tiẹ̀ lọ. Ṣé yẹn wà nínú ìwà wa Yorùbá? Torí gbogbo ẹ̀yin tí a bá ń gbé ẹ̀sìn wa tó fẹ́ gbé gorí ìwà wa Yorùbá ló jẹ́ kí n máa ṣàlàyé fún wa o. Kò sí nínú ìṣe àwa Yorùbá. Torí nínú ìṣe àwa Yorùbá, ìyẹn náà ń pè ní pé èèyàn lọ ṣe àgbèrè níta. Ó dẹ̀ wà nínú ẹ̀sìn Ìsìlámù tó wọlé, kò tún wá ń ṣe yẹn nìkan. Lẹ́ẹ̀kan sí, mo ní mo wá béèrè lọ́wọ́ àwọn èèyàn tájọ ń wo kíní yẹn wípé ẹ̀yin èèyàn, irú eléyìí tó lọ ṣe yẹn tó bá doyún kọ́. Wọ́n ní nínú ẹ̀sìn Mùsùlùmí, ó wà nínú àdìtì wọn pé ó ní ẹ̀tọ́ láti bà oyún yẹn náà jẹ́ tó bá ìjóyún oṣù méjì sí oṣù kan sí oṣù mẹ́ta, wọ́n lẹ́jẹ̀ ló sì wà ń bẹ̀. Ṣé Elédùmarè náà ló sọ ọ̀rọ̀ yẹn fún wa? Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe Ìsìlámù, wọ́n ní kẹ́ wá defend Ìsìlámù yín, ẹ̀ tí rí defend ní. Tẹ́ bá dẹ̀ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn, gbogbo àgbáyé ń sìn ló kẹ́nu bo Ìsìlámù. Oníkálukú ti di pé irọ́ ló wà ń bẹ̀, oníkálukú ti di pé kò sí nǹkan kan ń bẹ̀, oníkálukú ti di pé gbogbo nǹkan tán fi tàn wá o, irọ́ ni. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ni wọ́n á bẹ̀bẹ̀, ẹ jọ̀ọ́, Yorùbá ni àkọ́kọ́ nínú ayé wa. Yorùbá ni ká kọ́kọ́ tẹ̀lé. Yorùbá òun ni àṣà, ìṣe àti èdè wa. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́. Gbogbo ọmọ Yorùbá má jà pínra wa yẹlẹyẹlẹ. Láti gbogbo ìtàn tí mo ti ń gbọ́, orírun wa Ilé Ifẹ̀ ni. Ifẹ̀ ni àkọ́kọ́. Ilé Ifẹ̀ ò dẹ̀ ní bàjẹ́, Ọ̀yọ́ ò ní bàjẹ́, Èkìtì ò ní bàjẹ́. Gbogbo ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o. Mo kí gbogbo ilé pátápátá
ẹ káàárọ̀, ẹ bá mi subscribe sórí YouTube channel Oma TV on YouTube, Oma TV, OMA TV on TikTok, OMA TV on X, tá ń pè ní Twitter tẹ́lẹ̀. And very soon, I'm Mario Latalaviya. Thank you very much. God bless you.